wọ́n máa gbé ìgbà tó máa gbé Gàdí Àrà ńgbà yẹn wọ́n wá gbé Gàdí Àrà pé kó máa bọ̀ kó wá jẹ oyè bàbá ẹ̀ Àwùjalẹ̀ Ìjẹ̀bú Òde níjọ́ tó wá ń bọ̀ yẹn ẹ máa gbá àwọn kógúnómẹ̀ kan nínú àwọn oríkì Ìjẹ̀bú ọmọ Arólòjoyè ọmọ Adélé. ẹ̀yin èèyàn ẹ wo ọba tuntun tẹ ni wọ́n yàn ní Ìjẹ̀bú ẹ gbọ́ nǹkan tí wọ́n sọ wọ́n ní wọn ò tí ì yan ọba rárá pé ìdílé mẹ́rin ló ń jọba ní ìdílé Fusengbuwa ní Ìjẹ̀bú ẹ wò wọ́n ní wọn ò tí ì yan ọba rárá ẹ máa gbọ́ àṣírí ìtàn bọ́n ṣe ń fi ọba jẹ ní Ìjẹ̀bú ẹ máa gbọ́ gbogbo ẹ̀ nínú fídíò yìí ẹ jọ̀ọ́ ẹ dẹ̀ máa gbàgbọ́ ẹ like subscribe sórí Gbémi Débẹ̀ anytime tí bá ti ń dọ́pọ̀ so ẹ lè máa rí. Fusengbuwa yẹn ìdílé mẹ́rin ló wá ń Dubai. Ìdílé mẹ́rin ni ìjọba kan gbọ́ pé wọ́n ní àwọn ìdílé bíi mélòó kan wọ́n ju mẹ́rin lọ gbogbo wọn náà kábáníkà wò ó ṣé Olúfàdí lọ́fẹ́ sọ ọmọ tún wàṣẹ ni ṣé Òṣèbánkẹ́ lọ́fẹ́ sọ ọmọ tún wàṣẹ ni ṣé gbọ́ sí báwo ló bá ṣe máa sọ pé òkè o ìdílé mélòó kan ìdílé mẹ́rin ni nínú gazette tó wà ní ìpínlẹ̀ Ògùn 1957-1959 declaration of chieftaincy law ìdílé mẹ́rin ni which is Bubiade Fusengbuwa Túnwàṣẹ and Gàdí Àrà. So ìdílé mẹ́rin lèmi yìí believe kò fẹ́ mọ́ oyè sílẹ̀ o. So ṣé nínú àwọn ìdílé mẹ́rin yẹn láti wá rí 100 people tán ti mú? Báwo lẹ mọ̀ ìdílé mẹ́rin yẹn ni over 100 people tí agitate báwọn fẹ́ lọ fún Àwùjalẹ̀. Ọmọ yìí pọ̀ tọ́bádẹ̀ ní ọ̀sán náà Fusengbuwa ló ní ọmọ Fusengbuwa lè rọ́pọ̀ jù nú ẹ̀ nínú gbogbo àwọn ìdílé ọba Fusengbuwa lè rọ́pọ̀ jù nú ẹ̀ jù Ìjẹ̀bú Òde. Wow. Bẹ́ẹ̀ni ma. Wow. So it's a serious one. Though ipò yẹn ò ń ṣe ipò kékeré náà, kò dẹ̀ ń ṣe ipò tẹ́ńpẹ́rẹ́. Ipò ńlá ni. Ipò Àwùjalẹ̀ ò ń ṣe ipò kékeré tí ọkọ̀ ìdílọ́pọ̀ fẹ́ jẹ ṣá. So ẹni tó bá ti gbọ́ tọ̀ tó bá lóun fẹ́ tẹ́lẹ̀ Àwùjalẹ̀ á gbọ́ ìtọ̀ tó bá ń rìsáàfù tipẹ́tipẹ́ tó bá dé mọ́kú làwọn á sọ fún. Ṣé ẹ̀yin mọ̀ tán ni ṣé mo educate wa sá? Mi ò lè ní mo mọ̀ tọ̀tọ̀ ń bọ̀ tí mo mọ̀ ọ̀tọ̀ mo dẹ̀ bá àròbá náà. Àròbá dẹ̀ rí bàbá ìtàn. Níwọ̀nba. Ọba tẹ mọ̀ ẹ fún wa ẹ sọ fún wa. Olùmọ̀tàn náà tó bá wà lórí fọ́nrán yìí náà wọ́n á bá mi máa compare and contrast kò lè tà síra wọn. Níwọ̀nba tèmi lè sọ nígbà yẹn lọ́hùn. Lẹ́yìn ní 1537 tí first Dàgúrèwé of Ìdánwà tó jẹ́ Ọwá Òtútù bí Òsùn. Ọwá Òtútù bí Òsùn yẹn ní bàbá Gàdí Àrà. Ṣé ń gbọ́ mi? Bẹ́ẹ̀ni sà, à ń gbọ́. Mi ìfẹ́ interrupt yẹn máa sọ̀rọ̀. Ọwá Òtútù bí Òsùn. Bẹ́ẹ̀ni mà, Ọwá Òtútù bí Òsùn ló bí Gàdí Àrà. Òun dẹ̀ ní the first Dàgúrèwé of Ìdánwà ní 1537. Lẹ́yìn ìgbà tí àbúrò ẹ̀ Àjùwàkalẹ̀ tó jẹ Àwùjalẹ̀ ní Ìjẹ̀bú Òde. Ó ti kó jẹ Àwùjalẹ̀ Ọwá ló jẹ Àwùjalẹ̀ but ẹ mọ̀ ọba yẹn ó dẹ́tẹ̀ nígbà yẹn. Ọba adẹ́tẹ̀kẹ̀rẹ̀ kò lè máa rúùlù Ìjẹ̀bú ni àwọn ìgbìmọ̀ ṣe wá fẹ́ pé àkólọ tọ́jú ara ẹ̀ ṣùgbọ́n kí àpèrè yẹn má lọ fò ó dí kó má lọ síbi pé ìdílé mi máa jọba yẹn kó tó dé ó wá mú àbúrò ẹ̀ Àjùwàkalẹ̀ ọmọ ìyá ẹ̀ ó ní kó máa jẹ oyè yẹn lọ gẹ́gẹ́ bí Àwùjalẹ̀ tóun fi máa lọ tọ́jú ara òun dé ìgbà tó wá lọ ó lọ sí ibi tí wọ́n pè ní àgbọ̀wá sìn agbo Ọwá orúkọ Ọwá Òtútù bí Òsùn yẹn lọ́dún pé àgbọ̀wá tẹ̀ ń gbọ́ yẹn sìn ní ọ̀nà etí omi lọ́hùn. Ó wá lọ́bẹ̀ ó lọ tọ́jú ara ẹ̀ yá ó wá ń padà bọ̀ níjẹ̀bú ìgbà tó máa dé Ìmẹ̀pẹ̀ ó ti kọjá mobile phone ìgbà tó máa dé Mẹ̀pẹ̀ làwọn olóyè lọ sọ f'Àjùwàkalẹ̀ pé ara ẹ̀gbọ́n ẹ̀ máa ti yá ó máa ti fẹ́ dé ààfin lóní kọ́ lọ dá dúró síbẹ̀ ló wá lọ bọ́ ló wọ́n káwọn olóyè lọ bá ń gba ọba mi kí ló tún fẹ́ òun ti ń jẹ Àwùjalẹ̀ lọ́wọ́ òun dẹ̀ lè gbélé fẹ́ níbọ̀dì mọ́ nǹkan tó mú lè ṣe ni pé kóun pín gbogbo ẹ̀ṣọ́ ọba kóun pín sí méjì kóun bu apákan fẹ́ gbọ́n òun kóun náà mú nǹkan kẹ́gbọ́n òun lọ máa ṣọba níbi tó bá wùn kóun máa rúlu gẹ́gẹ́ bí Àwùjalẹ̀ lọ ní Ìjẹ̀bú Òde wọ́n ṣáà pàṣúèdì ẹ̀gbọ́n ẹ̀ wọ́n pacify ẹ̀ pé kó má bínú ẹ̀gbọ́n bá gbọ́ sí lẹ́nu ló wá padà sí odò Ọwá tá à ń pè ní Ìjọwá odò Ọwá tá à ń pè ní Ìjọwá ń sìn wọ́n kọ́ìn àwọn orúkọ yẹn ni ṣẹ́gẹ̀tì mi sìn ó wá padà sí odò Ọwá àgbà tó lọ sí odò Ọwá ló fi di Dàgúrèwé the first ọba tó kọ́kọ́ jẹ nígbà yẹn was 1537 Dàgúrèwé the first ṣé ọ̀dà sáà nísìn. Bẹ́ẹ̀ni sà. So lẹ́yìn tó wá jẹ ọba yẹn ló bí ọmọ ló fẹ́ yàwó sí Ìjọwá
àwọn tó wà ń bẹ̀ṣà ló bí ọmọ tó ń pè ní Jàdíàrà. Lẹ́yìn tí Jàdíàrà máa jẹ, lẹ́yìn tí ọba wa tuntun bí ọsùn jẹ ó ṣaláìsí, Jàdíàrà ló wá ń jẹ Dàbúrèwé lọ ní 1660. Ṣé ń gbọ́ mi mà? bẹ́ẹ̀ ni sà mo ń gbádùn yín gan. Ó ń jẹ Dàbúrèwé lọ lóye tó wá kan ìdílé ọba wa tuntun bí ọsùn lọ fi wá mú Jàdíàrà. Lẹ́fi máa gbọ́ pé ọmọ olówó joyè méjì pọ̀. Ó jẹ Dàbúrèwé, ó jẹ Àwùjalẹ̀. Ṣé ń gbọ́ mà? mo ń gbádùn yín sà. Ìgbà tí wọ́n máa gbé ìgbà tó máa gbé Jàdíàrà ńgbà yẹn, wọ́n wá gbé Jàdíàrà pé kó máa bọ̀ kó wá jẹ oyè bàbá ẹ̀ Àwùjalẹ̀ Ìjẹ̀bú Òde. Níjọ́ tó wá ń bọ̀ yẹn, ẹ máa gbá àwọn kógúnómẹ̀ kan nínú àwọn oríkì Ìjẹ̀bú, ọmọ Arólòjoyè, ọmọ Adélé Tejiteji, ọmọ Afàrọ́pòjò, bí ọ̀rọ̀ yẹn ṣe jẹyọ rèé ńgbà yẹn. So bó ṣe ń bọ̀ láti Ìdọ́wá, àrán ni Jàdíàrà wọ̀ sọ́rùn. Lọ́ba ń bọ̀, lọ́ba ń dárin, lọ́ba ń lùlù pé ó ń lọ jẹ Àwùjalẹ̀ lójó tá à ń sọ yìí ló bá bẹ̀rẹ̀. Òjò yìí ló wá rọ̀ gidi nínú òjò yẹn náà wọ́n sáfójò. Pẹ̀lú àrùn tó wọ̀ yẹn náà, lòjò yẹn rọ̀ lọ ń lọ sí Ìjẹ̀bú Òde lọ́njọ́ lọ. Òun lọ́ fi ní ọmọ Adélé Tejiteji, òjò pa wọ́n náà wọ́n sá. Ọmọ Adélé Tejiteji, ọmọ afi àrán pé òjò, ọmọ afàrán pé òjò. So nígbà yẹn ni Jàdíàrà wá padà wá. Ilé tí Jàdíàrà tí wọ́n kọ́ fún Jàdíàrà láti wá jẹ ọba nígbà yẹn, ilé yẹn jẹ́ 201 ní yàrá tó wà ń bẹ̀. Tó fi dèrò Agùnṣẹ̀bí ni mo sọ fún yín yìí o. bẹ́ẹ̀ ni sà. Tí wọ́n fi dèrò Agùnṣẹ̀bí, kò ṣe Agùnṣẹ̀bí ní orísun wọn tẹ́lẹ̀tẹ́lẹ̀. àwọn èèyàn kan ti ń sọ pé máa yìí mọ ìtàn ẹ máa sọ̀rọ̀ yín. Kí ló wí mà? àwọn èèyàn ń sọ pé máa yìí mọ ìtàn páwọn wípé máa yìí mọ ìtàn ẹ máa continue sà. Mọ́mí ẹ̀ máa gbọ́ mà. So yàrá tí wọ́n kọ́ fún ilé tí wọ́n kọ́ fún Jàdíàrà ńgbà yẹn, yàrá 201 torí Jàdíàrà níyàwó tó pọ̀. Yàrá 201 ni yàrá ẹ̀, ṣùgbọ́n unfortunately iná wá jó ilé yẹn. Ìgbà tí iná jólé yẹn ni Jàdíàrà fi di èrò Agùnṣẹ̀bí. Ló fi dèrò ibi tí wọ́n ń pè ní Agùnṣẹ̀bí tó fi lọ ń gbé bẹ̀. So ìgbà tó dẹ̀ ń gbé bẹ̀, ó bímọ. Ìyàwó méjì ló bá wá láti Ìdọ́wá, olórí Ajẹ́jẹ́milà àti olórí Adéyọ̀nbọ̀. Ajẹ́jẹ́milà yẹn jẹ́ ọmọ Mọ́yègẹ̀sán ní Tèlé. Adéyọ̀nbọ̀ ni olórí kejì. So ọmọ tí àwọn ìyàwó méjì bí yẹn, òun ni Bùbí Adé ni àkọ́kọ́ tí olórí Adéyọ̀nbọ̀ bí. Adéyọ̀nbọ̀ náà ló bí Adénáyà, ọkùnrin ni. So Ajẹ́jẹ́milà ló bí Adébẹ̀rù, òun ló bí Adélúbi, òun ló bí Adékẹ́nu àti Fusengbuwa. Ṣé ń gbọ́ mà? bẹ́ẹ̀ ni sà. But unfortunately Bùbí Adé àbúrò ẹ̀yẹn tó jẹ́ Adénáyà ó kú at the age of 3 years old. Ọmọ tí ò tọ́jọ́ ó kú. So ìgbà tí wọ́n máa bẹ̀rẹ̀ sí ní pín tí oyè yẹn máa kọ ìdílé padà lẹ́yìn ìgbà tí Adémúyẹ̀wò fìdí pọ̀tẹ̀ tó lọ Ọ̀nẹ́sà Ìṣẹ́pẹ́ tọ́wọ́ pé oyè yẹn ti padà sínú ilé Fusengbuwa. Táìmù yẹn tún wá ṣe jẹ́ gẹ́gẹ́ bí ọmọ Fusengbuwa torí Fusengbuwa ló bí tún wá ṣe. Ṣé ń gbọ́ mà? mo ń gbọ́ yín sà. Tún wá ṣe yẹn tí orúkọ tún wá ṣe fi bọ́ta ní pé nígbà tí Adémúyẹ̀wò fìdí pọ̀tẹ̀ tó máa kúrò lórí oyè, gbogbo ẹ̀ṣọ́ ọba ló kó kúrò lórí oyè, kò fi kankan sílẹ̀. Adéwálé Àbókí Adésínbọ̀ tọ́pẹ̀ ní Túnwàṣẹ, òun ló ṣe gbogbo àwọn ẹ̀ṣọ́ ọba padà sí orí oyè, lórúkọ Túnwàṣẹ ẹ fi padà ìjẹ́ Túnwàṣẹ. So ìgbà tí wọ́n sọ̀rọ̀ ọba ń sìn, Adébẹ̀rù tó jóbìnrin òun ló ń pè ní Ajíbìkẹ́ ní ìdílé Jàdíàrà lọ́wọ́lọ́wọ́ báyìí. Adébẹ̀rù obìnrin ni, Adébẹ̀rù náà bímọ. Bí Bùbí Adé ṣe bímọ rèé o. Bùbí Adé kọ́kọ́ rọ́mọ bí nígbà tó wà Ìjẹ̀bú Òde. Bùbí Adé ti jẹ́ wọléwọ̀de sápò ẹkùn, Àwùjalẹ̀ sápò ẹkùn ńgbà kan rí. Ṣùgbọ́n ọ̀wọ̀ kí ìyẹn tó jẹ Àwùjalẹ̀ ní Bùbí Adé àti sápò ẹkùn ti jọ ṣe wọléwọ̀de. Kò sọmọ láàrin wọn. Lẹ́yìn ìgbà tí bàbá Jàdíàrà wá dórí oyè, wọ́n wá dáfá wọn wá ní pé kó lọ sí ibi tí omi bá ti ń ṣàn. Wípé á pàdé aláwo kan bẹ̀. Ṣé ń gbọ́ mà torí àwọn kan ní Bùbí Adé ò bímọ. Pé á pàdé aláwo kan bẹ̀, sọ̀rọ̀ mi yé yín mà. bẹ́ẹ̀ ni sà. Ibẹ̀ ló ń pè ní Tẹ̀bùwọ̀ láyé àtijọ́, tó ń pè ní Ìbí Adé sí Tẹ̀bùwọ̀ ló ń pè láyé àtijọ́. Kì í jẹ́ Ìbí Adé.
alópè Tẹ̀bùwọ̀ ṣé ń gbọ́ mà. À ń gbọ́ yín dáadáa. network ni ẹ̀ ló mà. À ń gbọ́ yín. Tẹ̀bùwọ̀ ló ń pè ní ìdí adé so bàtà wá débẹ̀ ó lọ sétí òkun ló pàdé aláwo yẹn wọ́n ṣe di lọ́kọ láya nìyẹn ìgbà tó máa bímọ wọ́n bí ọmọ ẹyọ kan tó ń pè ní Adéfọwọ́kọ̀ wọ́n wá yọ̀ fún wọn Ìjẹ̀bú Òde ìpè àdúpẹ́ o a ti padà bímọ o Sápò Ẹkùn ló wà lórí oyè Àwùjalẹ̀ ńgbà yẹn wọ́n wá ní kó gbé adé lọ sí ìlú náà torí baálẹ̀ ló ń jẹ́ ìlú yẹn wọn kì í jẹ ọba ń bẹ̀ kó lọ wọ adé sórí ọmọ náà kó gbé staff of office ọba lọ ibẹ̀ ló ti change Tẹ̀bùwọ̀ ní Waterside tó yẹ change sí ìbí adé bí orúkọ yẹn ṣe di ìbí adé nìyẹn ọmọ yẹn wá dàgbà ó wá dẹni tó tójú bọ́ táìmù tó máa tójú bọ́ yẹn obìnrin 3 ló ti di Àwùjalẹ̀ rí Ìjẹ̀bú Òde Àjànà Rúgbàkóyè àti Òrègèjé àwọn obìnrin 3 náà nìyẹn tó ti di Àwùjalẹ̀ rí Ìjẹ̀bú Òde Àjànà ló jẹ gbẹ̀yìn so Àjànà ló wà lórí oyè nígbà tí Adéfọwọ́kọ̀ máa padà sí Ìjẹ̀bú Òde Adéfọwọ́kọ̀ ló wá padà sí Ìjẹ̀bú Òde tó wá fẹ́ wọn nílé Lárìbá ní Ṣàdó tó bí àwọn ọmọ jọ so àwọn ọmọ tó bí sí lọ́wọ́ ń dúró sí pé bàbá àwọn náà wọ́n lẹ́tọ̀ọ́ sí oyè Àwùjalẹ̀ gẹ́gẹ́ bíi pé ìyá àwọn tó jẹ́ àkọ́bí Jàdíàrà ìyá bàbá àwọn ló jẹ́ àkọ́bí Jàdíàrà tí wọn bá dẹ̀ sínú àwọn ọmọ oyè wáì tí gọ́ọ̀mẹ̀ntì ṣe fi wọ́n sínú gazette torí àwọn ìdílé 4 ló máa produce ọba nínú gazette chieftaincy law under Túnwàṣẹ ruling house and under Fusengbuwa ruling house which are Bubiade Túnwàṣẹ Fusengbuwa and Jàdíàrà Túnwàṣẹ ti jẹ Fusengbuwa ti jẹ kí má wà bias láàrin Jàdíàrà àti Bubiade because àwọn Adébẹ̀rù ó ti rẹ̀ pé Ajíbìkẹ́ ò bímọ but wọ́n ṣàmà ní right no citron láti mọ́ mo yè sílẹ̀ bẹ́ẹ̀ mi ṣe rí mọ́ nìyẹn àti tẹ́bá dẹ̀ ní question tó fẹ́ béèrè tí mo dẹ̀ tún rẹ́dí àti láti dá yín lóhùn náà. èèyàn kan sọ wípé kí n béèrè pé arójòjòyè pé kí n béèrè nípa arójòjòyè kí ni arójòjòyè kí lẹ fẹ́ sọ nípa ìsà. arójòjòyè kógnómẹ̀ ní Fusengbuwa ní kógnómẹ̀ Fusengbuwa ní arójòjòyè kógnómẹ̀ ní. òun ní pé ìjọ tí Jàdíàrà ń bọ̀ ń Ìjẹ̀bú Òde ṣẹ́ ń gbọ́ mà. bẹ́ẹ̀ni sà. òjò yẹn ṣú ó dẹ̀ fẹ́ wá jẹ Àwùjalẹ̀ ni ọmọ arójòjòyè ọmọ Adélé tejiteji ọmọ afàrọ́pọ̀ òjò orúkọ yẹn bóyá bọ́tà nìyẹn mà. yes sir mo fẹ́ béèrè àwọn question kan yìí àwọn tó ń jẹ́ ọmọ tó fẹ́ jọba yìí ní àwọn ìdílé tó ń jáde ṣọmọ gbogbo nǹkan ọmọ history tẹ̀sọ̀ joyè ṣọmọ history tẹ̀sọ̀ yìí. mo rí pé ẹni traffic gan lórí péjì ọmọ Ìjẹ̀bú màmá mo ní fact ẹ̀ lọ́wọ́ mo tún lè publish ẹ̀ tó bá ní kí publish ẹ̀ kádìbọ̀ sí bọ́ sí àwọn tó bá gbóhùn mi wọ́n ti mọ ẹ tó sọ̀rọ̀. bẹ́ẹ̀ ni mà. èèyàn kan sọ pé bẹ́ẹ̀ kí n dárúkọ ara mi fún wọn. no tẹ bá fẹ́ dárúkọ ẹ lè dárúkọ tẹ bá dẹ̀ fẹ́ dárúkọ that's fine but definitely ọmọ Ìjẹ̀bú ni yín tó mọ ilé dáadáa tó dẹ̀ mọ ìtàn. ọmọ Ìtàmàrè ni mí ní Ìtajà náà ló ń pè ní Ìtàmàrè orúkọ tó ń pè nìyẹn Ìtàmàrè ni àwọn aláfọ́dì Ìtajà náà torí pé kí ni ìgbà tí Àwùjalẹ̀ obìnrin Àjànà yẹn ń rù ibẹ̀ ló tẹ̀dó sí so òun la fi ń pè ní Ìtajà náà pọ̀ Ìtàmàrè ni primitive name tó fún nìyẹn. okay dáàdì wa ṣé àwọn history tẹ́ sọ yìí ṣé wọ́n document ẹ̀ nínú ààfin ṣé wọ́n document àwọn nǹkan tẹ gbogbo ìtàn tẹ́ bá wa pa yìí ṣé wọ́n document ẹ̀ sínú ààfin tó máa dàbí museum tí àwọn àlejò gan lè lọ kà tán bá wá tán lè wò. a ní museum tó bá lè ti wá kà tán máa fi confirm ẹ̀ bẹ́ẹ̀. oh any museum nínú ààfin. because èmi fúnra mi curator lèmi no museum ti wá kí wọ́n tó ṣe ti Àwùjalẹ̀ which is Ọba Adésínbọ̀ tó wá ṣe museum ó ti wà available kan tó ṣe tàwùjalẹ̀. And what we do there is sorting for facts and figures and documents of Ijebu history. Okay. Strictly for Ijebu history. This is so beautiful to know. Èèyàn kan ní ṣé ẹ publish ẹ ni then you want something to mention his name?
wish we could have a history of Ijebu Remo too. Okay, ẹ̀yin Remo ẹ lọ ṣe yẹn àwọn Ìjẹ̀bú Òde lélẹ̀ àbí bàbá wa. Àwọn lẹ́gùṣẹ̀ Ìjẹ̀bú bí lọ ti lọ sí Pẹ̀rú. Àwọn lẹ́gùṣẹ̀ Ìkòsì Àgùrá gbogbo wọn Ìtọ́kì ni gbogbo wọn gbà lọ sí Ìpẹ̀rù tó gbà lọ sí Ṣàgámù. So gbogbo wọn náà Ìjẹ̀bú lọ ti migrate Remo Ìjẹ̀bú lọ ti migrate lọ sí Remo. Okay, now mo fẹ́ béèrè nǹkan kan sá. Ẹ jẹ́ ká sọ ti Ìjẹ̀bú báyìí. Now mo fẹ́ béèrè nǹkan kan sá. Ṣé ẹ̀yin belong sí ara àwọn ìdílé ọba yẹn àbí ìwà lára àwọn tó fẹ́ jọba? Ọmọ mi ò jọba ọmọ olúlé ìdílé ọba lèmi ọmọ Bùbí Adé lèmi. Ọmọ Bùbí Adé ìkànnú àwọn bẹ́ẹ̀ ni ìkànnú àwọn ilé tó fẹ́ jọba lèmi wà. Oh, okay. Ìkan nínú àwọn ìdílé tó fẹ́ jọba lẹ́yìn belong sí. Hello sir. There is no Awùjalè yet. That is what we are trying to clarify. Kò tí ì sí Awùjalè. Wọn ò tí mú ní Awùjalè. That's what we are clarifying now. Wọn ò tí mú ní Awùjalè o. Wọn ò tí even program tó fẹ́ ṣe lọ́la gan-an. Wọn ò tí mú Awùjalè lọ́la. Nǹkan tó kàn fẹ́ ṣe ni pé selection of candidates ló fẹ́ mú. Èmi o lágbájá báyìí o. Mo fa ọmọ oyè báyìí lẹ̀ o. Ẹnì kejì náà máa wá ní èmi lágbájá báyìí o. Èmi náà second ẹ̀ o. Èmi náà fọwọ́ sí ẹni yìí o kó lọ f'Awùjalè o. So lẹ́yìn yẹn lọ́sẹ̀ máa wá gbé wọn lọ fáwọn interregnum àwọn afọbajẹ àwọn yẹn lọ́sẹ̀ máa fún wa ní ọmọ oyè. So gbogbo ariwo orí social media ṣe kíní yẹn gbogbo wọn yẹn wọ́n dress lọ́wọ́ ni window dressing ló ń ṣe. Ẹ ṣe tẹ wá bá wa clarify ẹ because mo ń rí mu ní aṣọ máa wá Awùjalè wẹ́rẹ́ bẹ́ẹ̀ yẹn ariwo ò ní ta ni mo ṣe ní màá ṣe show yìí. Now ẹ bá wa I saw a guy on TikTok earlier today declaring him as the new Awùjalè. There is no Awùjalè yet. So these are Ijebu people speaking. No Awùjalè yet. There is nobody that is Awùjalè. They have not picked a king yet. They are starting the process tomorrow. Shengbo, they are starting the process tomorrow. Yes. Now, sir, online question tí mo fẹ́ béèrè kẹ́ni yẹn tó kó sí mi ní kíní. Àwọn ẹ bá wa dárúkọ ìdílé mẹ́rin tó máa fà àwọn èèyàn lẹ̀ lọ́la yẹn again. Ẹ bá mi repeat ẹ̀ fún àwọn èèyàn. Ìdílé Fusengbuwa, ìdílé Jàdíàrà, ìdílé Bùbí Adé, ìdílé Túnwàṣẹ tó wà according to the gazette tó gbọ́dọ̀ mọ ọmọ oyè sílẹ̀ lọ́la nìyẹn. Gbogbo ìdílé mẹ́rẹ̀ẹ̀rin. Ìdílé mẹ́rin yẹn ló máa produce ọmọ oyè. Ó wá possible ní ìdílé kan o kọ́mọ oyè 40 bọ́ta ń bẹ̀ o. Ó possible ní ìdílé èmi o kọ́mọ oyè 30 bọ́ta ń bẹ̀ o. In as much tó bá ti jẹ́ pọ́mọ olé yẹn ni they will now undergo screening processes. Bẹ́ẹ̀ ni mà. Now show right tí ò bá wà òkè má dáhùn. Ṣé ó ní process tó máa fi select wọn lọ́la yẹn? Ṣé tó máa fi ṣe kí nìyẹn mà? Tó máa fi select àwọn tó máa pick lọ́la kan tó wá proceed sí. Òun ni mo sọ fún ilé ẹ̀kọ́ yẹn pé wọn ò tí ì pick selection of candidates tó fẹ́ ṣe. Ẹ yẹ ká sọ for instance nsìn ká ní bóyá bíi 102. Okay sir. Ṣé mọ̀ pé ẹ gbọ́dọ̀ láwọn èèyàn tó máa testify sí pé ọmọ onúlé ni ẹbí mi lẹ́ni lóòótọ́ ó lóun lọ fún nǹkan báyìí mo support ẹ̀ nǹkan tó fẹ́ ṣe lọ́la nìyẹn. But láàrin ẹ̀ náà be more like verification lọ́la yẹn. That is more like a verification process. Yeah, that is what they want to do of candidates. I know this person is from my ruling house. I support him for his ambition. So ẹnì kejì náà ní pé èmi náà I second. Okay. So having done that ẹnì yẹn ti pass. Ẹnì yẹn ti pass stage 1 yẹn. Wọ́n ṣe máa pass file ẹ̀ lọ fún àwọn afọbajẹ ló ṣe máa ṣe normal security lórí form ẹ̀. Okay sir. So now èèyàn kan béèrè ó ní ṣé is Túnwàṣe the Balógun family? Túnwàṣe is not the Balógun family but Balógun Túnwàṣe mọ́mì ẹ̀ ló jẹ́ ọmọ Túnwàṣe mọ́mì Balógun Túnwàṣe the late Balógun Túnwàṣe mọ́mì tó bí wọn ìyá àmùpà àwọn ló jẹ́ granddaughter ọmọ ọba Adésínbọ̀ Túnwàṣe the 47th Awùjalè who died in 1895. So ọlá yẹn ń sìn wọ́n fẹ́ mọ̀ pé verification pé identify pé àmọ́ ẹ rí lóòótọ́ ọmọ lágbájá ni ẹ́ ọmọlé báyọ̀ fẹ́ ṣe lọ́la yẹn. Kíkọ̀ǹda inú rẹ̀ sì kó má wàá wọ àárín wa. Kó ẹni tí ò ṣe ara abẹ kó má wàá wọlé
kó má wàá penetrate bẹ́ẹ̀ ni nǹkan tó fẹ́ ṣe nìyẹn. Okay, so ẹni yẹn gbọ́dọ̀ láwọn tó máa sọ pé yes mo mọ̀ ẹ́ rí èèyàn kan ní pé kẹjọ sà kẹtí báwọn repeat sá. mọ́mìdà ó wá possible lọ́la yẹn ṣe ń gbọ́mà. bẹ́ẹ̀ ni sà. ká wá rí i pé àwọn kan máa bọ́ta àmọ́ aláwọ̀ tó máa antagonize wọn pé wọn kì í ṣọmọ ẹbí. ṣe mọ̀ pé ó possible. Through that process náà ló máa fi mọ̀. Okay, so táwọn kan bá fẹ́ antagonize wọn pé bóyá wọn ò fẹ́ kán jẹ́ tán bá at least process yẹn ó gbọ́dọ̀ ní àwọn tó máa sọ pé irọ́ ọmọ lágbájá ni a mọ̀ rí o so ẹnìyàn á lè pass. ṣé mo nǹkan tó ṣẹlẹ̀ ní pé nǹkan tèmi tí ọkọ fẹ́ sọ fún yín ni pé iṣẹ́ gbogbo process yẹn náà ọkọ̀ gbọ́dọ̀ ṣe kó ṣàkúlẹ̀ gẹ́gẹ́ bíi pé inú ilé ẹbí tó wá tí ọ̀rọ̀ Àwùjalẹ̀ wá ń sìn tó wá nìyẹn tó bá ṣe yẹn tán ẹ má ṣe máa rí nǹkan tí mo yẹn sọ fún yín pé Bùbí Adé ló kàn ẹ má ṣe máa rí àwọn tó ṣe máa dìde with facts and documents. Bùbí Adé ló kàn mo ní Bùbí Adé ló kàn according to history. Yes, because in 1983 ṣe get anything. There was Concord publications, 2 Concord publications that came out to analyze that it is Bùbí Adé's turn. That was when they wanted to send the then Àwùjalẹ̀ on exile to Ìlaro. Ọlọ́run fún wọn ṣe ń gbà yẹn. Àwọn kábìlì yẹn gbà yẹn ni Àwùjalẹ̀ wa wọ́n máa ń sẹ́nu on exile gbà yẹn ni. But nígbà tí wọ́n ti di pé wọ́n fẹ́ lé Àwùjalẹ̀ during Bísí Ọ̀nàbànjọ rẹ̀ dín wọ́n fẹ́ lé Àwùjalẹ̀ nígbà yẹn wọ́n ti ní pé kí Bùbí Adé produce Ọmọwuyè. In fact ẹni tó múlẹ̀ nígbà yẹn ní Bùbí Adé kọ́lọ́ fọ̀rọ̀ kẹwọn bàbá mi ró wọ́n ẹ̀ṣẹ̀ kú of recent ni. Just around December ni bàbá yẹn ṣe kú. December time ni bàbá yẹn ṣe kú. Ẹni tó falẹ̀ nígbà yẹn nìyẹn pé nínú ilé Bùbí Adé tó kàn yìí o bá mi ró ni kó lọ jẹ Àwùjalẹ̀. Ṣé ọ̀dà sáà ní sèé? So ẹ̀yẹ kọ́kọ́ ṣe fọ̀lúmọ́ ọkọ̀ fẹ́ ṣe gọ́bí tọ́ba sanitize ẹ̀bí tán under that limited time tó fún wọn yẹn náà ẹ máa rí pọ́ máa mọ́ òye bọ́ta. Ọlọ́run á fún wa ṣe. Ọlọ́run á fún yín ṣe àwọn aláìlẹ̀ àjẹ́ kò ṣe ṣe. Another question tí mo fẹ́ béèrè sà ṣé ó ní age limit àwọn tẹ fẹ́ mú ṣé ó ní age tán gbọ́dọ̀ jẹ́ àbí any age ni. mo lè má fẹ́ sọ yẹn torí àwọn olólùfẹ́ mi tó jẹ́ pẹ́pẹ́ àgbàlagbà. Okay. ṣé gbọ́ mi sìn. ó dà sá ó yé mi. màá fò yẹn bọ̀ màá fò yẹn bọ̀ màá kọ́ fún láwọn criteria kan tó yẹ pé tẹ́yìn náà bá wò ẹ fẹ́ ṣe kí n jọ́ ọmọ Ìjẹ̀bú ẹ mọ̀ pé. mo lè fẹ́ Jẹ̀bú lọ́la mo láìkì Jẹ̀bú gan. mo ní mo láìkì Jẹ̀bú gan mo lè fẹ́ Jẹ̀bú lọ́la ó lè jẹ́ ilé Ìjẹ̀bú ni máa gbẹ̀yìn sí. so ó jẹ́ kẹ́ mọ̀ pé ẹni tó bá lápá irú ìyá Àwùjalẹ̀ yẹn kò tọ́ sí. Ẹni tó bá ní àpá ọ̀nà méjì ni ṣé ń gbọ́ mi mà àpá ọ̀nà méjì ni bóyá ẹni tó jẹ́ imbecile àbẹ̀ni tó ní disability kan lára kò lè jẹ́ Àwùjalẹ̀ torí láti gbà táwa ti gbọ́njú Àwùjalẹ̀ táwa mọ̀ wọ́n máa ń sín gbọ́lẹ̀ ni wọ́n máa ń dúró tọ́ láàrin àwọn èèyàn ni wọ́n máa ń stand out ni wọ́n máa ga wọ́n máa ga bẹ́ẹ̀ ni mà tó bá ní disability kankan kò sí bó ṣe fẹ́ jẹ́ Àwùjalẹ̀ ṣé ń gẹ́ sísìn. Very well sir. Ìṣẹ̀ṣe Ìjẹ̀bú legacy tó ti fi sílẹ̀ àwọn rẹ́gbẹ́rẹ́gbẹ́ ẹni tó máa jẹ Àwùjalẹ̀ gbọ́dọ̀ ní insight idea nípa ọ̀rọ̀ wọn lẹ́gbẹ́rẹ́gbẹ́ Ìjẹ̀bú. Kó má di pé ó máa wá jẹ Àwùjalẹ̀ tán ó máa ní kọ́ scrap rẹ́gbẹ́rẹ́gbẹ́. Àwọn rẹ́gbẹ́rẹ́gbẹ́ yẹn kò sí pé wọ́n fi ń ṣe fashion wọ́n fi ń pay homage ni. Because nígbà yẹn ní after Ìmàgbọ́n war ní 1892 tọ́jà Ìmàgbọ́n war tó táwọn òyìnbó defeat wa. Ṣé ń gbọ́ mà? Clearly mo enjoy yín sir if I interrupt yín ni. So àwọn missionary wa wọlé wọ́n introduce Christian ọba yẹn ní pé okay fine ẹni tó máa ṣẹ̀ṣẹ̀ sí tó bá wù wọ́n kọ́kọ́ lọ ṣe ó wá fún wọn ní ilẹ̀ níta Lúpè church pé kọ́ lọ kọ́ church wọ́n sí ibi tó pè níta Lúpè church ń sìn ilẹ̀ tó kọ́kọ́ fún wọn tó fún àwọn missionary ń gbà yẹn nìyẹn pé kọ́ lọ kọ́ church sí ó wá ṣe bẹ́ẹ̀ náà fún mùsùlùmí wọ́n wá òwe kí làwọn lè máa ṣe ṣé ń gbọ́ mà. mo ń gbọ́ yín sá mo ń gbádùn yín gan ni mi ṣe sọ̀rọ̀. ó pé kí làwọn lè máa ṣe Balógun Òtùbú ìbọn ìyẹn ni Balógun that was the first warlord tani sọ pé ó jẹ́ warlord níjẹ̀bú yìí ó gba àwọn Balógun tó kù Balógun social warlord ni wọ́n. social Balógun. but tọ́ba dé àwọn warlord tó kẹ́rù wá Balógun Òtùbú ìbọn ni lẹ́yìn náà àwọn ọdẹ́jà yìí ṣe gbọ́mà so nígbà yẹn wọ́n wà pé kí làwọn lè organize láti fi máa appreciate ọba yìí
ọba tó wó ṣùṣù tó ṣe fún kìrìsìtẹ́nì tó ṣe fún mùsùlùmí wọ́n wá lókè every third day lẹ́yìn iléyá mùsùlùmí àti kìrìsìtẹ́nì àtàláwo wọ́n á máa péjọ síwájú ààfin ọba láti máa ṣe thank you fún wọn ní ọjọ́ kẹta tó bá ti ṣe iléyá òun ló bring about ojú ìjọba tẹ̀ ń wò yẹn. wow ẹ̀dẹ̀ ń jẹ́ kára mi máa ṣẹ́gìrì. tẹ bá wá notice every ojú ìjọba tẹ bá notice báyìí máa ń ṣe parade yẹn tó bá déwájú bí Àwùjalẹ̀ yẹn ẹ máa rí fáwọn èèyàn kan máa kí kábíyèsí lọ́ọ̀kan gbogbo kíkí tó ń kí kábíyèsí lọ́ọ̀kan yẹn wọ́n ṣe thank you ni. ẹ máa rí fáwọn tẹ bá yẹ pé ti witness ẹ rí àwọn ọlọ́jà máa kó èrò oko wọ́n máa kó sínú kan ìṣàkọọ́lẹ̀ tó lọ fi ń ṣe thank you fọ́ba òun lọ́yìn yìí ń bá ìbùtọ́ yìí ń gbé wá títí dì sí. Wow, that's good to know. So tó bá fi Àwùjalẹ̀ tó mọ̀ parẹ́ gbẹ́rẹ́gbẹ́ tó bá fi jẹ ọba irú nǹkan bẹ́ẹ̀ yẹn ó lè rò pé kò sáyè fún nǹkan bẹ́ẹ̀ yẹn kó strap ẹ̀. Meanwhile ìṣẹ̀ṣe that is the cultural norms and tradition of Ijebu. That is gbẹ́rẹ́gbẹ́ carnival. And that's the pride of Ijebu. That must not be strapped. So ẹni tó láì díà ẹ̀ ó lè strap ẹ̀ ṣẹ́ni pé rẹ̀ bẹ́ẹ̀ kò lè jọba. Bẹ́ẹ̀ni ṣé ara àwọn tó ń wá yẹn. ó tún wá fẹ́ jọba nìyẹn. ẹ ló mà. ẹgbẹ́ àìsàn. ó tún wá fẹ́ jọba nìyẹn nílùú Ìjẹ̀bú Òde tó fẹ́ jọba lé lórí èèyàn mélòó ló lè bọ́ta tó lè ní ó ti ní impact lórí ayé àwọn rí àbí community àwọn ò bóyá o ṣe omi síbẹ̀ ni o àbí o ṣe street lights fáwọn ni o tó lè lọ ṣe fáwọn. irú èèyàn bẹ́ẹ̀ náà kò lè jọba. so nílé níjẹ̀bú Òde àbí nígbà tọ́rọ̀ bá dé ló ẹ̀jẹ̀ fẹ́ ẹ wá kọ́lé síjẹ̀bú Òde ó ti late ó lè jọba. Wow. ẹ jẹ́ kí n reduce tó kù. ó dà sà. So ẹni Gùnbíadé àwọn ni ẹ fi pé wọ́n tọ́ sí but. Gùnbíadé ló kàn. Gùnbíadé ó dà. ṣé and ẹni we have the evidence at hand. Okay. So ṣé gbogbo anyway ká má béèrè ọ̀rọ̀ ojú ẹ ṣé gan ṣé ìfẹ́ sọ̀rọ̀ sísà ẹ fẹ́ fún wa ní more information àbí. tẹ́yìn bá ní question ní kẹ́bìrì I'm for you torí tí iná mo fi time ilẹ̀ mà. ẹ ṣé gan mo dúpẹ́ because I really gbádùn history tẹ sọ fún wa nípa kínní many of us gbogbo nǹkan tẹ sọ many of us are really mọ̀ now àwọn kankan wà tó yẹ kí n béèrè but mo fi wípé kò necessary because àwọn kan ń béèrè wípé ṣé Ifá kọ́ ló máa mú ọba ní at the end of the day ṣe fẹ́ sọ sí yẹn. ṣé kí n sòótọ́ kan fún yín mà. bẹ́ẹ̀ ni sà. èmi mọ̀ pé gbogbo selection processes tó ń ṣe yìí I'm very certain pé wọ́n máa go through Ifá náà. wọ́n yìí máa go through Ifá. okay. because bẹ́ẹ̀ ni mà ṣe rí gbogbo ẹ mọ̀ pé ayé ti dáyé ọ̀làjú èrò bẹ́yẹn ò lè pọ̀ kọ́ má ṣe àwọn screening exercises kan fún wọn. tó bá wá dé àwọn afọbajẹ náà àwọn afọbajẹ aláwo wà nù wọn ẹ̀rọ understand sí òdì wà ń bẹ̀ olórí òdì wà ń bẹ̀ àwọn gbogbo àwọn tẹ̀ ń wò pé olóyè yẹn aláwo ni wọ́n they will pass through that process too because tó bá dé level kan tẹ bá gbé CV yín wá sí tẹ bá gbé CV yín high tẹlomi gbé CV wá tẹ gbé CV yín kò takora wọn ó wà on the same level how can they pick one if they don't go through that Ifá revelation they will go through oracle. They will still have to go through that. ẹ̀yin gbèrè yín wá ẹgbà 80 ẹ score 80 ẹnì kejì gbèrè ẹwà ó score 80 adẹ gbọ́dọ̀ méyàn kọ láàrin ẹ̀yin méjì ó yẹ sọ fún mi bó ló máa lọ Ifá yẹn ló máa padà lọ́ba. inú wa ti ẹ̀dùn fẹ́lẹ́ because mo wá ìsà a lot of people ń sọ wípé àwọn ọba ta ní sìn wípé ní ọba tí Ifá mú mọ́ wípé ọba politician la ní. But ọ̀rọ̀ tẹ́ sọ ló ti clear àárín yẹn fún wa sà. Àwùjalẹ̀ tó ń lọ lọ́wọ́lọ́wọ́ yìí tó fẹ́ jẹ lọ́wọ́lọ́wọ́ yìí ẹni tí ò bá ti lè ṣàwo kó má jẹ́ ó pẹ̀lú nǹkan tó ń sọ fún wọn lọ́wọ́lọ́wọ́ báyìí ìwọ tó fẹ́ ní o fẹ́ jẹ Àwùjalẹ̀ yìí o tó bá ti mọ̀ pé gbogbo ìṣẹ̀ṣe yẹn o ò lè ṣe báwo lè tẹ́rí sí torí gbogbo ẹ̀ ló máa revive. òṣùwọ̀n ṣọ́ọ̀ṣì o òṣì bá pààrọ̀ aláàfáà ló máa wá o gbogbo kíní yẹn ló máa revive padà torí pé kíni tí àwọn nǹkan bẹ́ẹ̀ bá lẹ̀. bẹ́ẹ̀ni so they want to fortify everything possible to make that thing revived. so ẹni tó bá ti mọ̀ pé òun o su lòun kó má tẹ̀lé sí o torí pé kí ni wọ́n á ṣe é pamọ́lẹ̀ fún. yé pamọ́lẹ̀ bẹ́ẹ̀ni sà ìṣẹ̀ṣe wa ní
ìṣẹ̀ṣe tí wá ní tẹ́ bá lọ wo king of England tó ń gbé síbẹ̀ sígbà tí yẹ ẹ̀ kú gbogbo ètò ètùtù tó yẹ kán ṣe náà ṣe wọ́n gbé mascot ẹran kan jáde funfun kúkúrú báyìí ẹ̀kan wọ́n ní once a while ẹran yẹn máa ń jáde ìgbà náà lò tó fi ṣe ìwúyè fún arígbá yẹn gbogbo wa la rí rituals wà wọ́n ṣe ó wà wọ́n ṣe àwa la dá gbogbo tọ̀dọ̀ wa nu so yẹn níbi táwọn èèyàn ti ń wò wípé ṣáyì ní ìṣẹ̀dálẹ̀ mọ́ ṣábà yìí ṣáyì ní ìkíní Yorùbá bí ó ṣe yẹ kó wà ṣóyè yín sà wípé ayé àtijọ́ Ifá ló múyàn gbogbo kan tí ń yí padà tí ń da gbogbo ẹ̀ lójú rù so for 30 confam pé ó yìí wà ń bẹ̀ kò sí nǹkan tó fẹ́ ṣe sí yẹn pé ókè èrò pọ̀ ńlẹ̀ wọ́n máa tó bí 80 àmì bí mẹ́rin gbogbo wọn mú 80 èèyàn kan ló dẹ̀ gbọ́dọ̀ dìde so Ifá ló máa pàpà parí iṣẹ́ yẹn at the end of the day so ẹ ṣe tẹ clarify ẹ ṣe gan sa ẹ ṣe o ẹ really educate wa thank you so àwọn èèyàn ń béèrè pé ṣe ní social media handle wọ́n ní ṣe ní social media handle. èmi lọ pè ní ṣí family dùn lórí TikTok mo máa rí yín lórí TikTok dára mo máa ra àwọn cases tẹ máa tẹ̀sí. ẹ ṣe gan sa Chief Amúlùdùn bọ̀bọ̀ tó máa ń jó yẹn Chief Amúlùdùn lórí TikTok. Chief Amúlùdùn on TikTok that is his handle on TikTok torí agbádùn ìtàn yẹn àwọn ọdẹ béèrè please kí lẹ wí sà. Ọlátúnjí Báṣọ̀run lórúkọ mi. Ọlátúnjí Báṣọ̀run lórúkọ mi. ẹ ṣe gan sa ẹ ṣe àgbà onítọ́nlẹ̀ ẹ ṣeun sà. Yes, ma. In fact, thank you, ma. Thank you, sir. You know, I just said let me come out, so I'm really enjoying this. Let me see. It's like some people have called me again. If I miss your call, please, I will call you back. Maybe 1 or 2 more caller, then I will call it a day. This is interesting. Hello. Hello. Good afternoon. Ẹ káàsán sà o. Yes, I káàsán lọ́dọ̀ tí wá ń bí ẹ kúrò lẹ́. Hello, sir. Hello, ma. À ń gbọ́ ní dáadáa. Ẹ ti wọlé, ẹ bá wa dá sétò. Kí ló ń ṣẹlẹ̀? Ọ̀dọ́ ọ̀nkú wa ti sọ̀rọ̀ bọ̀ tí ẹ bá wa ẹ̀yin náà bá wa dá sí. Dáadáa ló ń ṣẹlẹ̀. Dáadáa la fẹ́ gbọ́ láti bẹ̀ o. Ok. Nípa ọ̀rọ̀ Abá Àwùjalè Ìjẹ̀bú-Òde ni gẹ́gẹ́ bí a ti mọ̀ pé àwọn ẹbí mẹ́rin ni ó tọ́ sí tó jẹ́ láti Fusengbuwa ibẹ̀ láti rí Jàdíàrà Bùbíadé Túnwàṣẹ àti Jàdíàrà. Under Fusengbuwa ni gbogbo wọn wà. Hello. Sà mo lọ́ndà Fusengbuwa ni gbogbo àwọn orúkọ yẹn wà àwọn tẹ dárúkọ yẹn. Under Fusengbuwa ni gbogbo wọn wà. Torí kò yá wọn kan ẹ ṣe sàkẹ́tù clarify go ahead sir. Màá dá kẹ́kẹ́ máa sọ̀rọ̀ sà. Nínú gbogbo wọn Jàdíàrà ló jẹ́ bàbá wọn òun ló bí gbogbo ọmọ. So at the end of the day Jàdíàrà ti jẹ Túnwàṣẹ ti jẹ Fusengbuwa ti jẹ ó wá kù Bùbíadé. Gbogbo ariwo tá à ń gbọ́ tẹ́lẹ̀ Bùbíadé ò bímọ àti clear yẹn Bùbíadé bímọ ó ní delay ní kó tó marry kó tó bímọ but to God be the glory Bùbíadé bímọ. So Bùbíadé ló kù sí tí ò tí jẹ and that's what we are telling them now pé wherever they want to pick is to be from Bùbíadé royal family. Bàbá ti jẹ ọmọ ti jẹ kí wàá lóde tó yẹ pé wọn kà wá tọ́jà máa deprive wa tó dẹ̀ já kọ́tún de la kọ́ bí Jàdíàrà. Hello. Sir, mo fẹ́ get nǹkan kan clear and sin because so that mo ṣe ń get it more clearly. Now, ẹni Bùbíadé ló kàn not Fusengbuwa. Pẹ̀lú gbọ́lọ́. Torí Fusengbuwa là ń gbọ́ tẹ́lẹ̀. Fusengbuwa ló kàn. Bùbíadé is under Fusengbuwa. There are 4 million houses tó wà lábẹ́ Fusengbuwa. Mo tún fẹ́ wà confused ni. So under Fusengbuwa yẹn ni Bùbíadé. So Bùbíadé yẹn ló kàn. Bùbíadé wà bẹ́ẹ̀. Ló kàn nínú wọn àwọn tó kù ti jẹ some years back. Petition dẹ̀ níṣẹ́ àwọn táwọn kan bá jẹ lómìnà tó tó fún ẹ̀gbọ́n jẹ àbúrò jẹ ọmọ jẹ ọ̀rẹ́ ìkú ẹ̀gbọ́n tó jóbìn yẹn náà not deprive which is Bùbíadé. So kí ló tó fi deprive Bùbíadé yẹn tẹ́lẹ̀? Wọ́n kàn claim ní pé kò bímọ adẹ̀dí dùbọ́ǹkì pé kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀ a ti confam ẹ̀ pẹ̀lú fact àtẹ̀rí àwọn náà lè ti rí wọ́n ti admit. Àwọn ní Bùbíadé òbí Bùbíadé dẹ̀ bí wọn.
mo ní àwọn ọmọ Gùnbíadé yẹn wọn ò bá wọn ṣe tẹ́lẹ̀ nínú ṣe rò bẹ́ẹ̀ kí ló fà á. irọ́ wọn mọ ní torí pé táìmù yẹn ìfọ́n dáfá fún pé kó lọ jìnnà kó lọ wọ ọkọ tiẹ̀ yẹn ló fi hàn débi adé débùwọ̀ ní ibẹ̀ ló ti pàdé ọkọ tiẹ̀ tó fẹ́ tó dẹ̀ bímọ fún ṣùgbà tó gbọ́n kú bímọ náà fi ọ̀pá àṣẹ ránṣẹ́ láti Ìjẹ̀bú Òde lọ sọ́dọ̀ wọn lọ́hùn pé wọ́n lọ fàdé sí orí pé ọmọ ọba ni o. ok ó ti yé mi sìn ṣé wọ́n dẹ̀ ti approve pé kí Gùnbíadé wà lára wọn. wọ́n dẹ̀ ti admit ọ̀kan má kàn lọ ṣe glacial appeals wọn bí wọ́n rò dáadáa kó jẹ́ káwa náà tiẹ̀ tèsì ẹ̀ wò báwa lókun. Oh, okay. So that they might continue to marginalize. For how long will we continue doing that? But ṣebí ẹni tó bá fẹ́ represent Gùnbíadé yẹn ó ti come forward wọ́n dẹ̀ ti approve. We have almost 7 candidates from Gùnbíadé. 7 candidates creditable, qualified. Huh? Mo ní 7 candidates from Gùnbíadé. We have 7 candidates from Gùnbíadé, okay. And they are credible candidates. They are qualified candidates. Wọ́n dẹ̀ ṣe mọ́jẹ̀bú òde dáadáa. Wọ́n ṣe mọ́jẹ̀bú. By His grace, they have the records. The records are clear. So, thank you for it. Wá fojú sí. Then àti ẹ̀ tí wọ́n ń gbọ́ àzàtà náà ìjẹta ìjẹrin pé wọ́n náà ti mú Àwùjalẹ̀. Ó ní ìgbà wo náà fún Àwùjalẹ̀ tá a gbọ́. There is a selection process. That selection process will start tomorrow. I mean nomination. Someone will nominate, the other one will seconded. Àwọn yẹn náà ṣe máa kó jọ ọdún máa lọ kó fún àwọn afọbajẹ. They have not picked anybody. Okay. So àwọn tó dẹ̀ wà tí wọ́n wá from Gùnbíadé yẹn náà gbogbo wọn ti wà on ground fún ọ̀la yẹn náà. Àwọn 7 candidates yẹn. Pẹ̀lú by just concluded our meeting now. Gbogbo ló ti wà on ground. But we are just appealing to those in the Fusengbuwa. Kàn rú dáadáa ọmọ ìyá kan náà ni wá. Wọ́n jẹ́ káwa náà tiẹ̀ ṣe this time around. Àwa ló kàn. Appeal tèmi wá nìyẹn. Okay. Ó dáa. Àmọ́ mo fẹ́ believe pé gbogbo ará Ìjẹ̀bú ń gbọ́ yín. Èmi kàn tiẹ̀ ní kí n ṣe show ìgbà tí mo rí show yẹn ni pé ìgbà wo ni wọ́n mú Ìjẹ̀bú àmọ́ wọ́n mú Àwùjalẹ̀ tí àwa gbọ́. So possible. There are process. So iṣẹ́ ìtorí wípé èèyàn kan sọ wípé àbí torí Gùnbíadé jẹ́ obìnrin ló ṣe fẹ́ rí bẹ́ẹ̀ ṣó lè jẹ́ torí ìyẹn ló ṣe marginalize. Well, possible. Àti wípé gbogbo rumor pé kò bímọ ẹ náà could also hard to hit. Ìyẹn náà hard to hit. But now we have clarified the issue. Okay. And it has been clear totally. Everybody have now understand pé lóòótọ́ ó bímọ. Wow, so it's more like a marginalization because they thought Boko bímọ, so wọ́n wá ọ̀jẹ̀ kan jẹ́ rárá. Exactly, if that is the case, they must allow Gùnbíadé. So Fusengbuwa ló ń ṣe róòlù wọn láti jọ yìí. Yeah, àwọn èèyàn sọ wípé I think it's because they are children of a woman. So àwọn Fusengbuwa yẹn náà ti wà níbẹ̀ tipẹ́ tí wọ́n ti ń ṣe tán jẹ́ kí Gùnbíadé ṣe. Àwọn yẹn ló ti ń bẹ àtìgbàdí àrà yẹn làwọn appeals wọn ti sàmàrà fún fáwa náà ní chance ọmọ ọba kan náà ní gbogbo wa àwọn kan ìdá máa jẹ ó fún sáwa náà. Ó ti yé mi sìn. So anyway since tó yẹ pé confirmation ti wà wípé àwọn Gùnbíadé yẹn ọmọ ọba náà ni wọ́n. But it's men àwọn ọkùnrin náà fẹ́ fira wọn lẹ̀ kí ṣe obìnrin náà àbí sà. Ṣé báwọn ọkùnrin láti Gùnbíadé ló fẹ́ fira wọn sílẹ̀. Kí lẹ wí sà? Voice yín yẹn face. They are credible. Voice yín yẹn ó fade away. Mo fẹ́ béèrè question lọ́wọ́ wọn. Èèyàn kan kì í jáwàdé bẹ́ẹ̀ ni náà ọmọ obìnrin. So probably they've been facing marginalization. So Fusengbuwa yẹn ló ti wà níbẹ̀ for long. Even when ìyẹ̀gbà tó yẹ kán fílẹ̀. I think that's what now is the Gùnbíadé men are the next. Exactly. So no wonder tí kinní yẹn wà delayed.
So as it is, from what they are saying, from if I get it right, please, if I'm wrong, correct me. So àwọn Gunbiade yẹn, because wọ́n jẹ́ obìnrin, wọ́n ti marginalize, wọ́n ti pẹ́. Now they are out. Then only pé wọ́n lè confirm wípé ọmọ ọba ni wọ́n, but that has been cleared. That they are related. That has been cleared. Pé ọmọ ọba ni wọ́n, they have the same rights too. Somebody's where were they all this while? Òun náà náà sọ tẹ́ bá fara Adétutù Ọmọ́wùnmí, tẹ́ bá fara balẹ̀ gbọ́ nǹkan tó sọ. Wọ́n ní wọn kọ́kọ́ fẹ́ believe pé Gunbiade yẹn bímọ. Their mother is Gunbiade, not their mother. So it may be difficult for them. So wọn kọ́kọ́ believe. So now that it's been proved wípé ọmọ ọba ni wọ́n, àwọn dẹ̀ ní credible candidates, about 7 tó fẹ́ lọ. Gunbiade family from another family because she's a female. Where there is male child, a child from a princess will not be given chance to be an Awujale. Mo fẹ́ pè àwọn people yìí padà. Now I get what is going on fún man tó pè ìsìn fún wa. Okay, is that ẹ pè wọlé ẹ̀yin tẹ́ bá mọ bó ṣe ń ṣe. Ẹ pè wọlé. The line to call in is +1 WhatsApp +1240 351 9287. So somebody said it's by turn, and children of female descendants of the king also have their turn. Ṣé wọ́n bó ṣe ń ṣe níbí ìwọ ibòmíì ni. Ó lè rí bẹ́ẹ̀, ó lè má rí bẹ́ẹ̀ nílùú ibòmíì, kó rí bẹ́ẹ̀ nílùú ibòmíì. At least princess ni ìyá tí wọn náà. Ẹ jẹ́ n pè brother yẹn padà. Ẹ jẹ́ n pè wọ́n padà. Hello bàbá mi. Hello madam. Ṣé ń gbọ́ mi? Now, mo fẹ́ béèrè àwọn question kan because àwọn èèyàn kan tán jọmọ Ìjẹ̀bú náà wà bí wọ́n dẹ̀ pọ̀ bí díẹ̀. So wọ́n sọ̀rọ̀, wọ́n ní Gunbiade obìnrin ni. Right? Pé kò ń ṣọkùnrin. Mo ń gbọ́ yín bẹ́ẹ̀ ni obìnrin ni. Okay. So ṣé ní ó lẹ́tọ̀ọ́. Okay, ti confirm nínú ìtàn. Ṣé ti gbọ́ wọ́n ní pé wọ́n ló wà nínú ìtàn. Bẹ́ẹ̀ ni wọ́n ti jẹ́ kán lọ wo record. Okay, ọkùnrin yẹn mention náà yípo obìnrin gan ti jọba rí ní Ìjẹ̀bú lọ pé obìnrin 3 ló ti jọba rí. So òun lẹ́ni yẹn list lórí program. Yes, wọ́n mention náà. Bẹ́ẹ̀ ni sà, wọ́n mention náà. Wọ́n lóbìnrin 3 ló ti jọba rí nílẹ̀ Ìjẹ̀bú. So kò ń ṣe wípé abomination ní lọ́dọ̀ tí yín. Àjànà Ugbàkoyè àti Oyègèdè àwọn 3 yẹn. Okay, somebody said èèyàn kan sọ wípé it's even àwọn obìnrin tó. Go ahead sir. Kí lẹ rí? Go ahead. So àwọn 3 mo ti sọ fún yín, so record yẹn wà méjì yẹn ṣe tuntun. Okay. Tó bá ó ṣàbímọ ó bọ́ fún rẹ̀, so wọ́n lẹ́tọ̀ọ́ sí ọmọ ọba náà làwọn. But ó wà nínú ìtàn wípé obìnrin lè jẹ́. Èèyàn kan sọ wípé it has even been incorporated in the chieftaincy laws in Ijebu. Ẹni tó jẹ tún wàṣẹ táwọn pa tún wàṣẹ balógun tún wàṣẹ tó ṣaláìsí ẹ tó jẹ CMD ó jẹ ìyá ẹ tó jẹ ọmọbìnrin ìyá ẹ̀kẹ́ ló jẹ, so kò sí èèwọ̀ nú ẹ̀ ìtọ́ èmi ń sè. All right sir. Ó dà pé ṣé ìfẹ́ sọ̀rọ̀ àwọn nǹkan tó ń pè wọlé. Ṣé ìfẹ́ sọ̀rọ̀ sir? Mo ní ṣé ìfẹ́ sọ̀rọ̀. No, mo ti sọ fún David. All right. So no, okay, ẹ̀yin try àti fi ẹ̀dùn ọkàn tí yín wọ̀n pé wọ́n fẹ́ marginalize yín and ẹ wo ní right to that truth. Ẹ wá to give you people chance. Okay.
Ọlọ́run á jẹ́ kó ṣeé ṣe ṣé wọn pé wọ́n ní téèyàn bá dákẹ́ tara ẹ̀ bá dákẹ́ dákẹ́ báyìí so I'm sure pé wọ́n á dẹ̀ gbọ́ pé ẹ sọ̀rọ̀ síta pé Ogun State governor kó bá. orúkọ tèmi ní Prince bẹ́ẹ̀ ni kán ro tiwa àtàwọn afọbajẹ tí orúkọ tèmi ní Prince Habib Ọláwálé Abdullahi ẹ ṣé gan sà láti Gùnbíadé ẹ ṣé gan sà ẹ ṣé o thanks for enlightening us. This is quite educating. Ẹ jẹ́ ká gbọ́ èèyàn kan tún pè. Okay. Tí n bá miss call yín máa pè o. Even if ẹ add female on ni. Hello. Hello sir, you are welcome sir. Ẹ bá wa dá sí. Hello sir. Ẹjẹ́ tí má jẹ́ kí n dárúkọ mi. Ṣé rí mo fẹ́ fèsì sí tí ẹni tó kọ́kọ́ sọ̀rọ̀ kẹ́ni tó sọ̀rọ̀ láṣẹ tó sọ̀rọ̀. Lónà mo gbádùn presentation wọ́n sọ àwọn history wọn kankan tó the area tí mo data is back. Ṣé rí area tí mo ti disagree pẹ̀lú wọn ní area ọ̀rọ̀ onífádé. Ṣé rí mi tẹ́ ń sọ̀rọ̀ ọmọ ìdílé Ifá ni mo ti wá. Àwọn bàbá ti wá dẹ̀ máa ń dífá fún tèmi gbọ́ nóòtù àpò wọn máa ń dífá fún àwọn fún ọba ni. Ṣé rí torí pé wọ́n ti sọ ìṣẹ̀ṣe wa nù ló di gbogbo ṣẹ́rí gbogbo àwùjalè tó ń fẹ́ yàn yìí náà political àwùjalè ló máa jẹ́. Níjọ́ tí wọ́n bá níbi tí wọ́n ti máa ń lo Ifá kò pọn dandan tí wọ́n present orúkọ fún wọn. Gẹ́tì even if tán bá dífá Ifá ló máa sọ fún wọn pé ọba o tó máa jẹ ọba o ibi báyìí ló wà ẹ wo mo rántí nígbà tí wọ́n dífá ti ọba Ọ̀yọ́ tó kú Aláàfin of Ọ̀yọ́ nígbà yẹn ibi iṣẹ́ nígbà tí wọ́n dífá tí wọ́n describe ẹni tí ó jọba ibi tí wọ́n ti máa rí tí wọ́n describe ẹ̀ fún wọn sọ báyìí ni ibi iṣẹ́ ni wọ́n ti wá mú Aláàfin because ó máa ń ja ibi bóyá àkọ́dé ibi iṣẹ́ tó ń ṣe lẹ́kọ̀ọ́ bóyá bí bọ́ọ̀sì ibẹ̀ wọ́n ti wá ibẹ̀ wọ́n ṣe máa ń ṣe ní nígbà tó máa describe pé ẹni báyìí ni wọ́n wá ẹni yẹn lọ kò bá jẹ́ ó lè jẹ́ pàrọ̀ gan ló ń gbà ẹ̀jẹ̀ tiẹ̀ ibẹ̀ ni wọ́n ti wà lọ ni wọ́n ti dọ̀bálẹ̀ fún pé àkáàbí òun gan fún rẹ̀ òun gangan lè bẹ́ dànù kó sá dànù pẹ̀pọ̀ wọ́n ṣẹ̀ máa lé mú káàkiri nígbà yẹn because bẹ̀sí ní ìsìn tó ti rí pé káwọn èèyàn gbówó wá nǹkan kan that's why pé none of them respect tradition. Àwọn gan they are supposed to be custodian of our tradition but they are the ones desecrating the same tradition. Because tradition kan ló yàn wọ́n at the end of the day gómìnà kan sọ pé ẹni báyìí ni mo ní interest ẹni báyìí kan ni mo ní interest ẹ mú ẹ fi síbẹ̀ pé kìíní ẹ bá wa gbé síbẹ̀ so area tí mo ti disagree pẹ̀lú wọn nìyẹn kò sẹ́nibọ́dì kẹ́ bá rántí ẹ rí pé nígbà tí Àwùjalẹ̀ tó kú tó wájà torí mo sọ pé bá kú Àwùjalẹ̀ tó wájà kí Àwùjalẹ̀ yẹn tó wájà wọ́n ṣe amendment to the chieftaincy title tí wọ́n sọ wípé ọba should be allowed the freedom of religion wípé kí wọ́n jẹ́ kí ọba ṣe ẹ̀sìn tó bá wù ú ìyẹn ló fà á tí Àwùjalẹ̀ yẹn fi sọ pé òkè o tó fi sọ pé òun ti di muslim o òun ti di àáfà o ẹ mọ̀ pé ẹ rí pé bí wọ́n ṣe ń sin ọba kọ́ ni wọ́n sin Àwùjalẹ̀ tó wájà bí wọ́n ṣe ń sin ọba kọ́ ni because wọ́n kọ́ ní Islamic way. I have no issue with that one. Bẹ́ẹ̀ torí pé wọ́n ti rí pé nílẹ̀ tòní tó mọ̀ yìí o Ifá kó ló yan ọba mọ́ ọ̀hún ló lé sí I can tell you with everything wé Àwùjalẹ̀ tó máa select àwọn olóṣèlú náà máa yan Ifá kọ̀ọ̀kan sórí à gbogbo tí wọ́n sọ mo I agree with him bẹ́ẹ̀ lórí ọ̀rọ̀ pé Ifá wọn máa dífá yẹn ẹjẹ agbẹ̀yẹ̀dúlẹ̀ àwọn olóṣèlú nífá àwọn Ifá gọ́vnà nífá gọ́vnà náà ní Ifá tó máa dìtámì tó máa di Àwùjalẹ̀ ẹ ṣe gan ma. ẹ má ì lọ sà ṣe mọ̀ pé ẹ sọ̀rọ̀ dáadáa gan sà ẹ tún educate wa which èmi náà ti béèrè earlier pé ṣé Ifá ló máa yan the person in at last and it make a lot of sense in the sense that tó bá jẹ́ Ifá then why do they have a lot of people coming forward láti wá contest fún post yẹn which is making sense
now àwọn family kan wà níbẹ̀ tán ní wípé Gùnbíadé ni àwọn wípé àwọn dẹ̀ ni ó tọ́ sí but Gùnbíadé yẹn jẹ́ yẹ́gbé gẹ́gẹ́ bí obìnrin wọ́n ní nílẹ̀ ní ilẹ̀ Ìjẹ̀bú obìnrin máa ń jọba but wọ́n marginalize àwọn láti jọ yìí kí lẹ rí sọ sí yẹn sà. gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni ẹ ṣe sọ family mẹ́rin ló wà lọ́ndà Fusengbuwa. bẹ́ẹ̀ ni sà. bẹ́ẹ̀ yìí ṣe wà ní ìṣiṣẹ́ mọ̀ pé tẹ bá tracy lineage tí bóyá dádì yín ẹ̀jẹ̀ tiẹ̀ ṣe mọ̀ fún wọn bí ọmọ bóyá ọmọ mẹ́rin dádì yín ní ẹ̀jẹ̀ tiẹ̀. ṣe rí àwọn ọmọ mẹ́rin yẹn àwọn ọmọ mẹ́rin yẹn ló máa lọ establish different lineage tí wọn náà ẹ̀jẹ̀ tiẹ̀. now ṣe mọ̀ pé irú bóyá àwọn yòókù tó jẹ́ siblings yìí bóyá ọkùnrin làwọn mẹ́tẹ̀ẹ̀ta yòókù ẹ̀yin nìkan lóbìnrin ẹ̀jẹ̀ tiẹ̀. ṣe mọ̀ pé ẹ̀rù pé ẹ̀yin náà ti ń bímọ nísìnyí ẹ mọ̀ pé family lineage kan náà ni ẹ̀yin náà pẹ̀lú àwọn ọmọ tó bá àwọn tó bá àwọn offspring tó bá jáde látara yín ẹ̀jẹ̀ irú ẹ̀ náà làwọn family yẹn náà pé bẹ́ẹ̀ nítorí pé Yorùbá ní nǹkan kankan ní pé ṣe rí Yorùbá ní culture kan pé kí wọ́n tó lè ronú kan tó lè ẹni pé tó bá fẹ́ pín ogún nílẹ̀ Yorùbá kí wọ́n tó lè pín ogún kan obìnrin a jẹ́ pé kò sọ́kùnrin mọ́ nínú ìdílé yẹn nìyẹn ẹ̀jẹ̀ tiẹ̀. so ntẹ́mi rò pé tó fa marginalization ti àwọn Gùnbíadé yẹn nítorí pé wọ́n jẹ́ ọmọ obìnrin ẹ̀jẹ̀ tiẹ̀ pé kí ni because ìgbọ́n tó bá Yorùbá máa sọ wọn lóbìnrin ò kí ń jogún something like that pé kí ni nígbà tó ọmọkùnrin wà nílẹ̀ kí ni máa rí ìgbọ́n ó wà nínú family tiwa gan ní ìtàn fà lọ́wọ́ báyìí tó ọmọ obìnrin ó lọ talẹ̀ family so ẹni tó dẹ̀ ra lè ń kílèmù pé kíní kan pé ó bá òun lè máa ra ọmọbìnrin ẹni tó jẹ́ ọmọbìnrin ṣe máa ta ilẹ̀ fún ẹ tó sọ pé ó rà ṣé kò sọkùnrin nínú family yìí something like so ìtàwọn ẹ̀sán fi lè but now tó jẹ́ pé wọ́n now tí wọ́n ti ó depend lórí tradition Ìjẹ̀bú lórí mi tó bá yẹ pé tradition Ìjẹ̀bú ó allow kí ẹ mọ ọmọ tó jọ ọmọ obìnrin kó jẹ ọba then they are at least gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ àwọn family mẹ́ta yòókù ti jẹ then àwọn family tó jọ ọmọ obìnrin yẹn then they should allow them to present the next Àwùjalẹ̀. bẹ́ẹ̀ tó bá yẹ pé bí wọ́n ti ń dífá ni kò ṣe nídìí pé bóyá tó bá yẹ pé bí wọ́n ti ń tẹ̀lé Ifá torí pé ọmọ ìdílé Ifá làwa ẹ̀gẹ́ tiẹ̀ tó bá yẹ pé wọ́n ní ibi tí wọ́n ti ń fi Ifá jọba ni wọ́n ṣe ní láti sọ pé Ifá ni ó sọ pé ẹni tí ó ja ẹni Àwùjalẹ̀ o ìdílé Gùnbíadé ní kẹ́ ẹ ti lọ mú ẹni báyìí dẹ̀ ẹni báyìí ibi báyìí ló wà ibi báyìí ló wà ẹ wà lọ. so kò rújú rárá tó bá yẹ pé ibi tí wọ́n ti ń fi Ifá jẹ́ ni o wọ́n ṣe ní láti sọ pé ẹnìkan ló kàn Ifá ni ó sọ fún wọn pé ìdílé Gùnbíadé ní kẹ́ ẹ ti lọ mú ẹgẹ tẹ bóyá pé ìdílé Gàdí Àrà because ẹni tí ó bá jẹ tí ó lò tùbà tí ó tù jẹ ni Ifá máa ń mú ẹgẹ tẹ kì í ṣe ẹni tí ó débẹ̀ kan tó sọ pé òun ti di kò ṣe ẹni tí ó débẹ̀ tó sọ pé òun ti di ẹni à ṣé Ifá wà mú ẹni tó yẹ pé yóò débẹ̀ kan yóò wà lọ́mọ yóò sọ pé òun ti di ẹni à tàbí yóò sọ pé òun ti di bọ́ọ̀nì jẹ pé kán lọ da gbogbo kíní ìṣẹ̀ṣe nù tó wà láàfin ṣé Ifá wà fọ́jú débẹ̀ pé yóò mú ẹni bẹ́ẹ̀ irú ẹni yẹn bẹ́ẹ̀ nísìsiyìí tó yẹ pé àwọn olóṣèlú náà nífá tó ń ní that's why you see all sort of àwọn comedy tá à ń rí ní ìdílé ní orí àwọn traditional institution tá à ń rí lónìí tó pẹ́ nìkan adébẹ̀ ní alóhùn ẹ̀mí àìkan adébẹ̀ á ní bọ́ọ̀nìdè lòun ẹ̀mọ́ all those kind of things so dúró náà gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni ẹ sọ pé wọ́n sọ fún wọn pé wọ́n tó bá jẹ́ ẹlẹ́sìn ó bá jẹ́ born again má wulẹ̀ kí ló kàn pẹ̀lú ọba tó bá jẹ́ pásítọ̀ tó bá wòye bá wù ẹ̀jẹ̀ òye pọ̀ tá bá lọ bá bàbá Adébóyè mẹ́rin pé ó fẹ́ jẹ general balógun general overseer ọ̀tún general overseer òsì general overseer oyè tí wọ́n lè kírètì lọ́ra general overseer tó 50 ó lè jẹ́ chief marshal general overseer ó lè jẹ́ seriki general overseer ó lè jẹ́ apènà general overseer ó pọ̀
tó bá dẹ̀ yẹ pa àfa náà ní ẹni àìmọye ọba ṣeré ìbá kíní kan ṣeré tí chief imam bàbá àdínní òṣìṣẹ́ oyè àdínní ti ẹ̀pọ̀ yèyé àdínní wà òṣùpá àdínní wà akóbàtà àdínní wà kíní kan ìgbọ̀n ó lè tó bá wù ẹ̀gbọ́n ó lè sọ̀rọ̀ ẹ̀ ní kíní kan Trump àdínní tó bá wù ẹ̀ ló lè jẹ́ tó yẹ pọ̀ téèyàn lè jẹ́ kàn fi traditional institution lẹ fáwọn tó lè jẹ́ kí wọ́n jẹ́ àwọn tó lè wọ̀ pè bí. bẹ́ẹ̀ni ẹnìkan wá láti Amẹ́ríkà ńbẹ olóhùn pásítọ̀ lamẹ́ríkà wá jọba olóhùn fẹ́ jọ owó aṣa owó rán lọ́bì fọba. kí ló kan ọba pẹ̀lú lórúkọ Jésù kálukú ó dó sọ́rọ̀ owó ẹ̀ tó òye bá ń wù ẹ́ jẹ lọ́jọ́ yìí ṣọ́ọ̀ṣì ẹ̀ tó òye bá ń wù ẹ́ jẹ lọ́jọ́ yìí mọ́ṣáláṣí ẹ̀ kò sẹ́ni tí ó mú yàn sí. bẹ́ẹ̀ kíláàsì wọ́n pe kí ni traditional institution ẹ wà débẹ̀ tẹ́ wà máa sọ pé ẹ wà lẹ́ni àní pé ẹ wà ní mùsùlùmí kìnnì kan ní ẹ bẹ́ẹ̀ mi ṣe wà mùsùlùmí ni mí torí ẹ máa ń sọ gẹ́gẹ́ bí ẹ̀sìn tó bá ní kí n wá jọ pé wá láti ilé ọba tó bá ní kí n wá jẹ màá sọ pé mi ò jẹ torí pé ẹ lọ jẹ lè mọ́mú instead. mi ò communism something like that wọ́n fà yín wọ́n fi okùn mú yàn láti wá jọba ní tó bá wù ẹ́ ní kó ìwọ tó bá mọ̀ pé ó fẹ́ lọ jọba you be ready to abide by all the rules, all the rituals and tradition rights to associate mọ́. bẹ́ẹ̀ni. so advice tí mo fẹ́ fún ọba àwọn tó fẹ́ jọba nísìnyí nìyẹn pé o ẹni tó bá ti mọ̀ pé born again lòun tàbá àfa lòun kó mọ̀ wulẹ̀ dé kó mọ̀ wulẹ̀ yàrá kó mọ̀ wulẹ̀ dé kó mọ̀ dé bẹ́ẹ̀ ẹ máa kó mọ̀ enough of all this desecration of our tradition so that's just it. So tèmi dúró lé lórí mo sọ gẹ́gẹ́ mo ṣe yẹ Muslim I still respect our tradition mo sì máa torí ẹ̀ ní pé mi kì í fojú rí wu ẹni tó bá fẹ́ desecrate tradition wa so that's just it. Thank you so much, sir. You really enlightened me. Yeah. So for the people that are sir, thank you, sir. Please make sure if you are calling now, you are calling for what we are discussing. The Gumbiades family are saying they are pleading that they have been marginalized for so long because their mother was a female, and the constitution, I want to believe there's a constitution, there are rules totally kini. So maybe they should look at that so that Ijebu fọkànbalẹ̀ so that they can really pick the right people. I hope they will do that. So tẹ́ bá pè mí, màá pè yín padà gbogbo ẹ̀yin tẹ́ bá pè mí. Sorry àti fòyìnbó sí, a lè má sọ̀rọ̀ ká má sọ̀rọ̀ bí ọ̀pẹ rẹ̀. Ó ṣé ọkọ mi, Tèmítọ́pẹ́, thank you. So the number to call in 240-351-9287 +1. Ẹ̀kọ́ ọ̀lẹ̀ máa. Ṣé Jẹ̀bú ni yín? Same to you. Ṣé Jẹ̀bú ni yín? Ẹ ṣé mà mo fẹ́ sọ̀rọ̀ Gùnbíadé lẹ́ẹ̀kan yẹn. Okay, Gùnbíadé ó yẹ bá wa dá sí. Ìyàwó Ìjẹ̀bú lèmi. Okay, ìyàwó Ìjẹ̀bú náà lè dá sí. Ṣó ti yé yín, mo fẹ́ fi irú tèmi sì ṣe àpèjúwe fáwọn èèyàn pé ó wà complicating pé ó rújú rárá. Kò rújú. Irú èmi ń sìn tí a mọ̀ pé ọmọ obìnrin lèmi bẹ́ẹ̀ ọmọ aláké lèmi. Àwọn ẹ̀gbọ́n mi ń sìn ọkùnrin ni wọ́n, mo lẹ́gbọ̀n ọkùnrin, mo ní ẹ̀gbọ́n obìnrin náà. Tí ọba bá kàn nísìnyí lọ́jọ́ iwájú tí a mọ̀ fáwọn ẹ̀gbọ́n tèmi ń sìn wọ́n jẹ́ orúkọ bàbá wa. Which is kí láìní yìí clear o. Táwọn ọba lọ́mọ ọkùnrin ń sìn ẹ̀lọ́ọ̀mà tí àgbọ̀n mi. A ti ń gbọ́ yín sí ó ti padà. Láì yẹn ti padà mà. Okay, network ẹni. Now ṣé mọ̀ pé mo lẹ́gbọ̀n ọkùnrin ń sìn àwọn ń jẹ́ surname bàbá wa tí à ń jẹ́ Láké which is Ṣómóyè, ọmọ Ṣómóyè ni wá, ọmọ ọkùnrin ni wá Láké. Èmi náà Princess Aké ni mí, Miss Ṣómóyè ni mí, bẹ́ẹ̀ mo wá fẹ́ Ọdúnsì. Ṣé mọ̀ pé lọ́jọ́ iwájú ń sìn
tí wọ́n bá wá ní ọba kan wọ́n fẹ́ jọba tí n bá wá ní ọmọ tèmi ṣé ẹ mọ̀ pé ọmọ mi ń sìn ó ti ń jẹ́ sọ́ọ̀nìmù bàbá tiẹ̀ tó jẹ́ Ìjẹ̀bú. ṣé ẹ mọ̀ wípé ọ̀ríjínálì ń sìn àwọn ọmọ àwọn ẹ̀gbọ́n mi tó jẹ́ Ṣómóyè ń sìn ṣé ẹ mọ̀ pé àwọn yẹn gangan ni ọmọ orúkọ tá à ń jẹ́ Láké. Bóyá nǹkan tó jẹ́ kọ́ máa sidetrack àwọn Gùbí Adé yẹn nìyẹn. Wọ́n ní Gùbí Adé. Torí ọmọbìnrin ni wọ́n, orúkọ bàbá wọn náà ń jẹ́. Wọ́n ò jẹ́ orúkọ ọmọ oyè tó yẹ tí wọ́n jẹ́ ní. Wọ́n wá dìrọ̀ ọmọ orúkọ oyè yẹn. Which is Fusengbuwa lórúkọ bàbá wọn. Ṣé o ti yé yín mà? Ó yé mi sá, ó yé mi mà. So Miss Fusengbuwa ni wọ́n ṣùgbọ́n wọ́n ti ń jẹ́ orúkọ bàbá tiwọn níbi tí ìyá wọn ti lọ́kọ. So kíní yẹn wọ́n máa fi ń sidetrack ọmọbìnrin lóòótọ́. Ìmọ́lẹ̀ yẹn ni mo ní kí n tàn sí mà. But according to constitution ní Ìjẹ̀bú, chieftaincy law ní Ogun State, wọ́n ní descendants. Wọ́n ní descendants wípé wọ́n lè jọba. Bẹ́ẹ̀ ni descendants lè jọba. Descendants but descendants làwọn yẹn náà ṣé wọ́n ṣe descendants. That is why what ma? That is why we should make the traditional institution on a purely tradition status. Method táwọn bàbá ńlá wa fi yan ọba ló yẹ kó fi yàn wọ́n. Èèyàn kan ti sọ máìlì mi lẹ́ẹ̀kan. Ìyẹn dádì tán pè last. Bẹ́ẹ̀ ni mà. Òun ló máa ṣe atọ́nà. Ifá tó fi yan ọba ló máa ṣàtọ́nà pé ìdí ọmọbìnrin ni kó fi jẹ́ o. Kí ìlú lè tu o. Ọ̀dọ̀ ọmọkùnrin ní kí wọ́n ti mọ́mọ́ oyè o. Kí ìlú lè tu o. Wọ́n bá kò bẹ́ẹ̀ yẹ bọ́ ṣe ń tò nígbà wáṣẹ̀ kò rújú rárá. Ọwọ́ ẹni tó yẹ kó jẹ́ ló máa kọ̀kọ̀. Ṣùgbọ́n ibi tí fàdọ́là ti wà lẹ̀ kí wàá la fẹ́ ṣe báyìí. Ifá owó ọ̀dọ́ yìí gan ló ń dá wàhálà lé àti àbí. Ṣé ti yé eyín mà? Bẹ́ẹ̀ ni mà. Òun ni ò jẹ́ kí wọ́n sòótọ́ ọ̀rọ̀. So mò ń bá. Ẹni bá gbowó wá ń sìn òun náà máa gbà. Òun náà máa lọ́ọ̀dù láwọn èèyàn lórí. Àdúrà náà la máa fi ràn wọ́n lọ́wọ́. Pé káwọn tó wà nídìí ètò yẹn kán ṣòótọ́. Kán ṣe òótọ́. Ẹ báwọn bàbá olórogún kúkú ṣe ṣì wá ń bẹ̀. Mo believe pé àwọn bàbá yẹn ò lè ṣàìdá ní ti selection yẹn. Ìyẹn tí ìjọba ò bá tún lọ́ọ̀dì ẹ̀ lé wọn lórí. Lọ́ọ̀dì èèyàn lé wọn lórí tọwọ́ tàwọn náà tún fi máa bọ́. Tí wọn bá fòṣèlú ṣe é.